ló dá ògo ní forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì ló dá o ògo ní forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì ló dá ògo ní forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì ló dá o ògo ní forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì ló dá ògo ní forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì ló dá o ògo ní forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì ló dá o ògo ní forúkọ rẹ̀ ọlọ́run tó ń jagun láì ló dá ògo ní forúkọ rẹ̀. Bẹ́ẹ̀rin bá jí nínú igbó akọ́kọ́ fìbà fẹ́ni tó nígbó bọ́ni wàràkà bá jí lálẹ́ odò àfìbà fẹ́ni tó nísàlẹ̀ omi ẹyẹ ń ké nígbó idì ń ké nígbó atẹ́yẹ àṣá àtàwòdì òkè odídẹrẹ́ ń ké ẹyẹ àdán soríkodò sáàlà oko àwòkó pẹ̀lú ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ gbogbo ẹ̀dá inú omi àtafẹ́fẹ́ tí ń fẹ́ lẹ́lẹ́ nínú afẹ́fẹ́ àtòrùn àtòṣùpá àtàwọn ìràwọ̀ ṣàṣà lẹ́yìn oṣù gbogbo wọn ni wọ́n ń júbà fọ́lọ́run balẹ̀lẹ́balẹ̀ gbogbo igi gbó àtúnpalọ́lọ́ palọ́lọ́ palọ́lọ́ gbogbo igi gbó adákẹ́ minimini níwájú olúwa gbogbo erékùṣù àsìkò ìbàfọ́ba tí ń jẹ́ Jehovah bójúmọ́ bá má bólódùmarè bá tún mí sáyé tìgbó ti jù ámì tìtì ọba tí bẹni wò ní ìdájí tí gbogbo ayé fi rí ojúmọmọ ọba tó mọ wíwá wa ló mà ti lọ wa yíyọ ọjọ́ wíwọ̀ oòrùn àtòṣùpá lọ́wọ́ rẹ̀ ló wà lọ́jọ́kọ́jọ́ bónífá bá ń dífá wọ́n kàn ń dífá lórí asán ni bọ́lọ́pẹ̀lẹ̀ bá ń dọ̀pẹ̀lẹ̀ mo ní lórí asán náà ló kúkú dálé ọlọ́run ọba nìkan ló mọ tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la ó ń lọ gbágbá tí gbani mú tẹ̀mí mo ṣe kábíyèsí Èdùmàrè ọlọ́run ògo tó fi ná ńlá bora bí aṣọ ògo àrà tí banilẹ́rù pẹ̀lú ìtànsán iná ojúkójú ò gbọ́dọ̀ wo bàbá aláṣọ iná funfun nẹ́nẹ́ nínú agbára bàbá mi àlà funfun gbò kanlẹ̀ láì lábùkù ọba tó mọ́ tinútinú tòde ìyanu lọ́ba mi àrà tí ò lábàwọ́n bí ń tín nínú ọba tí ò gbọ́dọ̀ faṣọ rírí kanra ọlọ́run mi lárin mọ́rin dọ̀tí ní ńlá ẹwà tí yọ ní tẹ̀yẹtẹ̀yẹ mo ronú títí lórí iṣẹ́ ọlọ́run mi orun ọgbọ́n sì ń kùn mí gbogbo rẹ̀ ní tìyanu gègé jábọ́ níbi tí mo ti ń tò gbé orun ọgbọ́n tún mú mi lọ páfẹ́ Èdùmàrè ló ta mí jí sáyé kí n tó mú gègé nílẹ̀ tafẹ́fẹ́ ni ká wí ni àbí ní ti sánmọ̀ tó sọ̀rọ̀ tí ò jábọ́ ká tó sọ ní tilẹ̀ tó gbé sórí omi tílẹ̀ ò sì rí lórí omi afẹ́fẹ́ tó ń fẹ́ ta ló mọ ibi tó ti ń fẹ́ wá ta ló mọ ibi tó ń fẹ́ lọ òyìnbó ṣe kọ̀ǹpútà wọn ò rí tọjọ́ mú so ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá gbàgbé pọ́lọ́run mi lọ́ba tó ní káyé ọmọ yí gẹ́gẹ́ bí ọwọ́ agogo ọba tó dá dúdú ló dá funfun bó ṣe dá kúkúrú ló dá gíga àtẹni kíkí àtẹni sísára iṣẹ́ ọwọ́ rẹ̀ náà lákúkú jẹ́ ẹnìkan òkúkú pọ̀ jẹ́ nìkan lọ ẹ̀mí náà ló gbé kó wáró bẹ́ẹ̀mí bá ti bọ́ ara òwúlò òyígíyigì lọ́lọ́run mi ọba tó yílé ayé po ní birikiti ọba tẹ́nìkankan ò lè kìtàn láéláé arúgbó ọjọ́ ńlá onírun funfun tó gbọ́jọ́ orí lọ sálálú ìyanu lọ́ba àmì àrà tó parí ogun sábà láti Tòbáyà níjọ́sí ní ńlá lọ́ba tó gbé Mósè níjà létí òkun gbogbo ogun àwọn ará Ámórì gbogbo wọn ló fọ́ ní sísẹ̀ntẹ̀lé ilẹ̀ rí oníwó ní Jẹ́ríkò níjọ́sí ta ní kojú ogun rẹ̀ tí ò farapa ọlọ́run arítúpitúpitú tí ń bẹ lálákejì bàbá mi orílẹ̀-mílẹ̀ tìtìtìtìtì miyé mìrún mo rí ọ níwájú wo sójó bàbá mi ẹwà lẹ́yìn wo gbọ́dọ̀ bẹ̀rù àìkú àìsá Elédùmarè tí í jẹ́ mímọ́ ní ti gbígbọ́n pin ní ti gíga pin ní ti kápọ̀ lọ́rọ̀ láìsà ìní rárá ọlọ́run mẹ́tì rẹ nìkan ṣoṣo ni nínú agbára ní ńlá lọ́ba tí dójútari arónípin ayé ní ronipin ọlọ́run kì í ronipin ìyanu l'Èdùmàrè tí gba tálákà nínú ìyà ọba tó dá mi lè mí fọpẹ́ fún káfọláfẹ́ni tó ga jù ló ṣe kókó mímọ́ onílé ọlá tí ń bẹ lálákejì bàbá mi l'Èdùmàrè tó pọ̀ níbùkún ọba tó dálé ayé látinú òfurufú ń jágádó ọba mi lọ́pẹ́ yẹ fún òní yìí yẹ fún
ọba tá a fún lẹ́bà tí ò jẹ ó yẹ kẹ́ ẹ bá mi yìn àbí kò yẹ ọba tí ò jẹ́ kó o kú kó o tó kú ọba tí ò jẹ́ ká fẹ́ lòmíràn dípò rẹ ló yẹ ní gbígbéga ọmọ rẹ ò kú ilé rẹ ò túká bó ti ń jẹ tàárọ̀ ló ń jẹ tọ̀sán ìtọ́ tó fi sí ọ lẹ́nu bẹ́ẹ̀ ni ò gbẹ òkèlè ń bọ́ sí ọ nínú kò pa ọ lórí ó yẹ kó o fi ìfẹ́dùmarè ó yẹ kó o dúpẹ́ ní ńlá lọ́ba tí ń pa ọ lálẹ́ tí ń jí ọ lójú mọ́mọ́ ṣé gbogbo èèyàn tí sùn ní jí sáyé ni ṣé gbogbo ẹni tí jẹ onírẹ̀yìn oúnjẹ jíjẹ kì í ṣe gbogbo èèyàn tí relé ìgbọ̀nsẹ̀ ní borí délé ó lójú ẹni tí rebi ìwẹ̀ tí bọ̀ láyọ̀ ìwọ wọlé ìgbọ̀nsẹ̀ ọgbọ̀nsẹ̀ tán wẹ̀ ọyẹ́ kàǹkà ó sì tó mọ́tò ní o tún fi tó wẹ̀ nínú ra ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ olúwọba tó fún ọ ṣe ọ̀tá ń lùlù bàjẹ́ olúwa ní ọ̀jẹ̀ ó dún ó yẹ kó o fi ìfẹ́dùmarè tó nígbà tí a bá kọ́kọ́ gorí ètò ká kọ́kọ́ júbà fọlọ́hun ká fi ọpẹ́ fún ọba tó ní wá ọba tó mọ̀ wá ọba tó mọ̀ wá ẹ pé ó tó jọ́ mẹ́ta ẹ má bínú lórí ètò ọmọlúwàbí connection tí mo máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ká tó sọ nǹkan a gbọ́dọ̀ ṣèwádìí lórí ẹ̀ ká gbàdúrà ń pa ẹ̀ ká gbàtọ́ ní ń pa ẹ̀ òun náà ni ó ṣe máa ń pẹ́ tá àkànní déédéé jáde wá láti sọ̀rọ̀ àkànní sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ wá ṣe ń darapọ̀ mọ́ wa yẹn ẹ máa bá wa ṣíà ètò yẹn ẹ máa bá wa ṣíà ẹ̀ ohun tí mi ò fẹ́ pẹ́ púpọ̀ lórí ètò yìí lónìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò òní nípa ìṣòro Nàìjíríà àti ọ̀nà àbáyọ ìṣòro Nàìjíríà àti ọ̀nà àbáyọ Nigeria's problems and the solutions Nigeria's problems and the solution ohun tí a fẹ́ sọ̀rọ̀ tí a fẹ́ dá sí tí a fẹ́ sọ tí gbogbo wa tẹ́ pé a lọ ṣàṣàrò lé lórí bóyá bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ohun tí ó jáde ń bẹ̀ kò lè bá gbogbo èèyàn lára mu òdodo ọ̀rọ̀ ni kì í ṣe gbogbo èèyàn ló lè bá lára mu torí pé ní 2015 nígbà tí wọ́n fẹ́ dìbò ààrẹ wọlé àwa kan sọ̀rọ̀ kan gbà yẹn à ń sọ nǹkan kan gbà yẹn wọ́n ní ibà kìíní kan báyìí ni igbá kan báyìí ni ṣùgbọ́n bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ni ó mọ̀ mú balẹ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí kí a má ba lọ níwo ná kó lè yá wa ká ṣe ní pápápá torí pé program méjì ni mo fẹ́ ṣe lórí ètò ilé ni bàbá parí eléyìí sìn máa pa títà mobile tí lọ púpọ̀ máa tún sáré ṣèkan èyí tí máa ṣe yẹn yóò jẹ́ fún àwọn ọmọ Yorùbá agitator wọ́n ti ń sọ̀rọ̀ àwọn ni mo fẹ́ ṣe yẹn fún ṣùgbọ́n eléyìí gbogbogbò fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nigeria is for all Nigerians. This program is specially designed for all Nigerians. We want to analyze the Nigerian problem and the solution. What are the problems we are passing through? What are the foundations of our problem? What are the causes of our problem? And what is going to be the solution? Kí ló máa jẹ́ ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro yìí. Ọ̀pọ̀lọpọ̀ alábákan báyà oúnjẹ wọn kò sí owó kò sí kinní kan insecurity kò sí kinní kan àìnímọ̀ ẹ̀kọ́ ní àròwó léèwé ìṣòro yẹn pọ̀ àbí ṣùgbọ́n mẹ́ta ni ìṣòro yẹn mẹ́ta ò ní ìṣòro tí a ní mẹ́ta ìṣòro àkọ́kọ́ ò ní ìṣòro ìpìlẹ̀ tí a gbé Nàìjíríà lé lórí. That is the foundation. The first problem of our country is the foundation. We have foundational problem. And that foundational problem gives birth to many problems. Many problems. The foundational problem. The foundation of Nigeria based on corruption, based on shedding of the blood, based on undue influence, based on forcibly ruling over people without getting the opinions of the people, without knowing what people really want. A kàn gbé ìjọba ẹ̀ kalẹ̀ wípé okay, this is what we assume bó ṣe yẹ kó rí lélẹ̀, whether they like it or not, nǹkan báyìí la fẹ́ kí wọ́n ṣe.
ìṣòro àkọ́kọ́ tá a ní nìyẹn, ó jẹ́ ìṣòro ìpìlẹ̀. Mo sọ̀tàn kan fún wa ńgbà kan nípa ọkùnrin kan tá ń pè ní Topman Golden. Mo sọ ìtàn yẹn nípa Topman Golden. Ó bá ìṣòwò wá sí ìlú yìí ni, kò sáàyè fún mi, ẹ lọ Google kẹ́ béèrè, kẹ́ wá sórí Topman Golden lórí Google, kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀, kẹ́ béèrè, ẹ rí ìtàn yẹn kà bó ṣe wá tó wá ṣe okòwò tiẹ̀. Ó wá fi Nàìjíríà, ó wá fi méèkì kínní ni. Òun gangan ó ní architect amalgamation tí a ṣe. Ẹnìkan ó wá ń ti fojú sun ibi tí ọkùnrin yìí mú wa lọ. Ó sọ̀rọ̀ ńgbà yẹn gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ̀rọ̀, ṣùgbọ́n ní àkókò yẹn náà ó sáré takò gẹ́gẹ́ bí àwọn tó bá rí òtítọ́ tó bá fẹ́ sọ ń sìn á blackmail, wọ́n sáré blackmail ẹni yẹn. Bàbá wa Reverend Ajayi Crowther àwọn ló ṣàkíyèsí kíní ẹ pé ọkùnrin nǹkan tó fẹ́ ṣe leléyìí o. Ó wá blackmail ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní bú ọ̀pọ̀ oríṣiríṣi, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ṣe ẹjọ́ kan, bá bàbá yẹn ṣe ẹjọ́ kan gbà yẹn. Ṣùgbọ́n kí bàbá tó bọ́ kúrò ní gbogbo àwọn blackmailing yẹn, Topman Golden ti mú ìlérí rẹ̀ ṣẹ. Òun ló employ ọkùnrin agbébọn yẹn ló pè wá lọ́lù guard wípé tó báyìí ni o, báyìí kàṣà, báyìí káwòdì. Ẹ̀yin náà mọ gbogbo story yẹn ló di pé ká máa fipá mú àwọn èèyàn. Ọkùnrin tí a pè ní Topman Golden yìí nígbà tó fẹ́ kú, ó wá pe gbogbo àwọn ọmọ ẹ̀jọ, ó wá fègún lélẹ̀. Ó ní kò sẹ́ni tó gbọ́dọ̀ sọ àṣírí tó wà nínú ọ̀rọ̀ amalgamation fún ẹnikẹ́ni. Ẹ̀yin náà lọ ka story yẹn, èmi kí mo kọ́, ẹ lọ wá. Ó fi ègún lé. Nítorí ìdí èyí, foundation wa bẹ́ẹ̀lì dẹ̀ sọ fún wa, onígbàgbọ́ lèmi, Christian lèmi, I'm a pastor. Kò sí bí màá ṣe sọ̀rọ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run ò ní jáde ńbẹ̀. Kò sí bí màá ṣe wí tọ́rọ̀ Ọlọ́run ò ní jáde ńbẹ̀. So ẹ̀yin tó bá pé ẹ̀sìn míì lẹ́ ń ṣe, ẹ má bínú, ẹ̀yin lè fojú mi wò, ṣùgbọ́n bí èmi bá sọ̀rọ̀, mo máa ń ní àwọn àrídánilójú ẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run, torí pé kò sí tó tóbi tó ọ̀rọ̀ Ọlọ́run láyé yìí. Ìwé orin Dáfídì orí 11 ẹsẹ̀ 3, ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo fẹ́ ṣe? Tí ìpìlẹ̀ ti bàjẹ́, ìpìlẹ̀ yẹn òun ló ń dààmú wa láti ọjọ́ pípẹ́. Ìṣòro àkọ́kọ́ nìyẹn. Ìṣòro kejì òun wá ní òfin tá a gbé kalẹ̀, our constitution. Everybody have been criticizing it. Majority of Nigeria have been criticizing it. Àwọn kan dẹ̀ sọ pé àwọn faramọ́. Definitely àwọn tó faramọ́ yẹn wọ́n ń jẹ díẹ̀ ni. Wọ́n jẹ torí òfin yẹn ó bá wọn lára mu. Wọ́n sì ń ṣe, ó ń dùn mọ́ wọn. Ṣùgbọ́n Nàìjíríà ò ní ìlọsíwájú. Nàìjíríà ò ní ìlọsíwájú. Ìgbà táwọn òfin wọ̀nyí ò tí ì dé, ìgbà yẹn ni gbogbo ẹ̀rí pé bá wo àgbègbè ilẹ̀ kóòtù òjíire wa, àwa tá a jẹ́ ọmọ kóòtù òjíire, a jẹ́ ìran tó jẹ́ wípé ó ní àfojúsùn ọjọ́ iwájú. A máa ń ríran ọjọ́ iwájú, a máa ń ní ìlépa. Ìyẹn ni pé a ṣe máa ń sọ nínú àwọn ọ̀rọ̀ wa wípé a máa ń pọnmi lẹ̀ de òǹgbẹ. Ìyẹn ti wà nínú àwọn ọ̀rọ̀ wa. Ṣé rí tẹ́ bá ṣàkíyèsí ọgbọ́n tó wà nínú gbogbo ọmọ kóòtù òjíire, gbogbo tíọ́rì tá a mọ̀ láyé inú ọpọlọ ni. A dẹ̀ máa ń gbọ́ láti ẹnu dẹ́nu, òun la máa ń gbọ́ àwọn tíọ́rì wọ̀nyẹn. Ìyẹn ni wípé tí wọ́n bá ń lọ, wọ́n á ti sọ àtọ́nidẹ́ni yẹn, wọ́n á ti sọ fún àwọn ọmọ wọn, tàbí ká ti sọ lọ́rọ̀, àwọn náà ó ti gbọ́ létí. Gbogbo nǹkan tí mò ń sọ kì í ṣe pé dìídì gbé wa jókòó báyìí pé báyìí kẹ́ máa wí ohun tá a ti ń gbọ́ ni. A máa ń pọnmi lẹ̀ de òǹgbẹ ni. Gbogbo àwọn cocoa house, àwọn Oòduà investment tá a ní in those days ní àwọn àkókò wọ̀nyẹn lọ́hùn ni. Constitution yẹn kò fààyè gbà wá mọ́ láti máa ràn. Ọlọ́run dẹ̀ fẹ́ ká ràn bí òṣùpá. Ó fẹ́ ká jẹ́ ògo gbogbo orílẹ̀-èdè adúláwọ̀, gbogbo àgbáyé pàápàá. Nítorí ìdí èyí, òfin tí wọ́n wá gbé yìí, ó jẹ́ òfin awúrúju. Bẹ́ẹ̀ bá wo ní gbogbo òfin ọ̀ngàn, ṣẹ̀ríà, gbogbo ẹni tẹ́ ń ṣe ṣẹ̀ríà, mi ò bínú sí yín o. Ẹ dẹ̀ ṣàkíyèsí wípé àwọn tòkè ọya wọ́n ti dúró ti pẹ́, ṣùgbọ́n a ò mọ̀. Ṣùgbọ́n òfin eléyìí tá a gbé kalẹ̀ yìí,
à ń lò láti jẹ gàba lórí àwọn yòókù ni à ń lò òfin yẹn ó ní àkọ́kọ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ jẹ́ amòfin ẹ lọ ṣàtúpalẹ̀ ọ̀nà wo ló gbà ṣe ilẹ̀ kóòtù òjìrì lóore, ọ̀nà wo ló gbà ṣe ilẹ̀ Ìgbò lóore, ọ̀nà wo ló gbà ṣe àwọn mídùbẹ̀ lóore, ọ̀nà wo ló tiẹ̀ gbà ṣe àwọn Haúsá pàápàá lóore. Òfin tá a gbé kalẹ̀ ṣùgbọ́n ó ń ṣe àwọn kan lóore náà tí wọ́n gbé kalẹ̀ ó ń ṣe wọ́n lóore. Nítorí ìdí èyí òfin yẹn wọ́n lè pariwo kò sẹ́ni tó fẹ́, kò sẹ́ni tí ẹ rí wípé òfin yẹn ẹ rí páwọn gómìnà wa lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ṣèpàdé pé kíní yìí kò yẹ ọmọ rí lọ bó ṣe ń lọ yìí, ẹ jẹ́ ká ṣe àtúnrò, ẹ jẹ́ ká ṣe àpérò. Ẹni tó jẹ́ ògúnnágògò láti inú ìjọba ó takò wọ́n pé tó àfẹ́ open grace mọ́ àfẹ́ gbà mọ́. Òfin yẹn náà ló fi ń takò wọ́n ó fi hàn yìí pé a kàn ń jẹ wọ́n rí nǹkan kan bù jẹ wọ́n bù lá lára òfin yẹn tó sì ń pa àwọn yòókù lára, tó ń gba ẹ̀mí àwọn èèyàn kan, tó ń dẹ̀mí àwọn èèyàn kan légbodò tí ò mú ìlọsíwájú bá orílẹ̀-èdè. Ẹ̀kẹta ohun tún wá ní àwọn ruling class, àwọn gangan ní torí àwọn náà ní constitution yẹn gbé dáadáa. Ìdí ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ báyìí kinní kan àwọn kan ní ọbẹ̀ ṣe restructuring, àwọn kan ní kápín ni. Gbogbo àwọn tí wọ́n ń jadun ẹ̀ wọ́n gbogbo ẹ̀ ni wọ́n against, wọn ò ní fẹ́ kankan, wọ́n ti ẹ̀ ní fẹ́ kẹ́ ẹ máa dánú lé kẹsà mọ́ bá yí lọ sí báyìí náà láà máa bá lọ ni. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ mọ́ bá lọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ bá lọ bẹ́ẹ̀. Tí mo fi ní mi ò ní pẹ́ kò sí àǹfààní láti ṣe ọ̀rìn kíníwín àlàyé lórí ìṣòro yẹn torí ẹ̀yin náà ti mọ àwọn ìṣòro yẹn. Foundation ó give back fún corruption, ìgbéníyàn ìgbénipa. Constitution wa kò fìgbà kan sí wa lóore. Àwọn ruling class tán ti ń rúùlù wa wọ́n ń jáde wọ́n rí àwọn ìlú èbó, wọ́n lọ London, wọ́n lọ America, wọ́n lọ Germany, wọ́n rí bí ìlú wọn ṣe rí. Àwa là ń ran àwọn Dubai lọ́wọ́ tẹ́lẹ̀, wọ́n ti yáwó lọ́wọ́ wa rí, wọ́n fún wa ní fún wọn lámọ̀ràn, fún wọn ní kinní. Dubai kọ́lẹ̀ yẹn èèyàn wá fẹ́ sá lọ báyìí sìn, bẹ́ẹ̀ bá tiẹ̀ rí físà Dubai gbà ń sìn ẹ give testimony in church, ẹ gbégbá ọpẹ́ pé àmọ́ tí wọ́n ṣẹ̀yẹ̀ fún mi ní físà Dubai ni. Ní ìgbà tó yẹ ká ti kọjá lẹ́bù yẹn, ṣùgbọ́n constitution àwọn àsopọ̀ kan ó so wá papọ̀. Màá wá sọ ọ̀nà àbáyọ. Ṣé ẹ fẹ́ gbọ́ ọ̀nà àbáyọ tèmi inú ọ̀rọ̀ Ọlọ́run tí mo jáde o. Ṣé rí nígbà tí rí ọ̀rọ̀ restructuring tá à ń sọ yìí, bóyá ìbá work ní àkókò tí bàbá Ọbásanjọ́ débẹ̀ tí wọ́n ṣe ìpàdé. Ṣé àwọn kan pé àwọn tára á ṣèpàdé àpérò, wọn ní ká ṣèpàdé àpérò ń gbà yẹn o. A sì pàdé àpérò ṣùgbọ́n àwọn clauses kan wà no going area, no go. Ibi tá a bá ti ń fi aṣọ bo òtítọ́ mọ́lẹ̀ ìgbọ̀ bá yá náà gbogbo ó buyọ náà ni yóò bù gáò ní no going area. Ntí sì ń jẹ́ ìnira àwọn èèyàn tí ń jẹ́ ẹ̀dùn ọkàn àwọn ènìyàn ò ní no going area. Adájọ́ sọ pé no going area náà ni wọ́n ń ṣe káwọn tó gbófin kalẹ̀ kán má bàa bínú kọ́mọ́dógún kọ́mọ́dì wàhálà. Báwo ni òdógún tí ò di wàhálà báyìí nísìn? Báwo ni òdógún tí ò di wàhálà? Ókè wọ́n ṣe ìpàdé àpérò ń gbà yẹn, gbogbo ìpàdé àpérò tí wọ́n ṣe ń gbà yẹn kí ni wọ́n ṣe lé lórí? Kò sí nǹkan kan. Tó bá pé àkókò yẹn tí wọ́n bá ṣe restructuring tí wọ́n dẹ̀ lè ṣe ń gbà yẹn tó lè work ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín. Tó lè work ṣùgbọ́n tó bá wà lórí ìjọba ò ní fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ torí yóò gbàgbára lọ́wọ́ ẹ̀ pátápátá, yóò gba agbára lọ́wọ́ ẹni tó wà ní center pátápátá. Àwọn region ló máa ní agbára, àwọn state ló máa ní agbára, àwọn ènìyàn power will belong to the people. Àwọn èèyàn ló máa ní agbára, kò ní sí agbára. Ṣùgbọ́n lélẹ́yìí tí ìṣètò ìjọba tó wà ń bẹ̀ yìí o, ìjọba ààrẹ apàṣẹ wàá òun ló ní gbogbo agbára. Tí wọ́n bá fẹ́ ṣe restructuring eléyìí tí ìbá work nígbà yẹn ni wípé ká jẹ́ kí each region kó ní regional army tiwọn, regional police tiwọn, then ká ṣe wà ní àwọn state police which they will not. Reason tí mo fi suggest pé ká ní regional army ni wípé
a máa ní army ní center, army máa wà center, ṣùgbọ́n á jẹ́ on a based on quota system. Each region á donate iye nọ́mbà báyìí, iye nọ́mbà báyìí, kò gbọ́dọ̀ pọ̀ ju kan lọ ni wọ́n donate ẹ̀ sí center. Reason tó fi yẹ kí a ní regional army yẹn ni wípé sẹ́mọ̀ wípé nǹkan tí wọ́n ń agitate wípé kí wọ́n ṣe restructuring lé lórí pé bá ṣe federalism tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe báwọn kan ṣe bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe báwọn sójà kan ló dé tí wọ́n dàrú tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n yí òfin yẹn padà tí wọ́n da gbogbo ẹ̀rù. Ṣùgbọ́n tí regional army bá wà, resistance á wà. Tí army of the center bá fẹ́ gbìyànjú ẹ̀yà kan plan kìíní yẹn, àwọn regional army within the region, each region wọ́n á resist ẹ̀ kìíní àlejò. It would have worked that time. It would have worked that time. Ṣùgbọ́n gbogbo nǹkan ní àkókò wà fún. Gbogbo nǹkan ní àkókò wà fún. Ìgbà tuntun di àkókò ti Baba Jonathan, àwọn náà tún ṣe pàdé. Wọ́n náwó ribiribi lé lórí. Where is gbogbo nǹkan tí wọ́n ṣe? Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n despite náà àwọn ará nígbà wọ́n ṣèpàdé yẹn, àwọn tọ̀hún yẹn wọ́n bínú. Wọ́n fẹ́ bínú kó nkíní, àwọn ò faramọ́, àwọn ò gbà kan torí pé wọ́n ṣàfẹ́ kí tiwọn. Síbẹ̀síbẹ̀ wọ́n ṣàfọgbọ́n, wọ́n fi pàṣẹ débi pé òkè o ẹ jẹ́ ká ṣe é, ṣùgbọ́n ta ni ó implement ẹ̀? Wọn ò lè implement ẹ̀. So kò sí ìpàdé àpérò kankan, kò dẹ̀ sí ọ̀rọ̀ rìsọ. Ẹ lọ kọ sílẹ̀ bẹ́ẹ̀, ẹ lọ kọ kí ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò lè bá gbogbo èèyàn lára mu. Kì í ṣe gbogbo èèyàn ni ó bá lára mu. Kọ́dà ìjọba tó wà lóde kò lè bá lára mu, kò lè bá lára mu, nítorí pé a ti ṣe irú ẹ̀ sẹ́yìn, a ti ṣàpérò àti báyìí la fẹ́ ṣe, báyìí la fẹ́ ṣe, báyìí la fẹ́ ṣe, wọn ò rí ṣe. Kí wá ní solution kan tá a lè lò tí ó sì jẹ́ fún wa? Ó ní solution tí Ọlọ́run lò nígbà tí ayé rí jújù. Nígbà tí ayé rí jújù, Ọlọ́run dá ayé tán dáadáa, ó kọjá sókè ọ̀run, ó wá bẹ̀wò pé òkùnkùn ó ti jẹ gàba lórí ayé, ó ti gba ayé, ó ti gba ọ̀nà. Omi náà ó ti gba ẹ̀tọ́ gbogbo àwọn yòókù, òun nìkan ló ń jọba lórí ẹ̀, kò sáàyè fáwọn ẹlòmíì. Gbogbo position àwọn tí ẹ kúpa ẹ̀, ilẹ̀ kò rí tiẹ̀ mú, òfurufú kò rí tiẹ̀ mú. Àwọn omi tí ó yẹ kí wọ́n wà láàyè ara tí wọ́n kàn máa ṣèjọba, kí inú wọn máa dùn, wọn ò jẹ́ kí wọ́n ríran sí. Ọlọ́run wá ẹja wò nínú ìwé Genesis, máa kà láti orí kìíní. Ẹ rí wípé solution ni tí a bá lè mú lò. Bá a sì mú lò náà, bá a já bẹ̀bẹ̀ sókè nígbà ìgbà, ibi pẹlẹbẹ náà ni ó sì wá fi lélẹ̀ ńgbọ̀ bá yá. Ẹ lọ kọ sílẹ̀ bẹ́ẹ̀, ẹ lọ kọ sílẹ̀. Ẹ pé ọkùnrin kan, ọ̀dọ́mọkùnrin kan ti sọ̀rọ̀ kan rí ńgbà kan o, báyìí ló wí o. Ẹ gbọ́, ó ní àtètèkọ́ṣe, Genesis orí kìíní mọ̀ǹkà yìí o. Ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run ayé sì wà jújù, ó sì ṣófo, òkùnkùn sì wà lórí ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rà bàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà, ìmọ́lẹ̀ tàn. Ọlọ́run rí ìmọ́lẹ̀ náà, ó sì dára. Ọlọ́run pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ó gbọ́dọ̀ pààlà sí, ó gbọ́dọ̀ pé ìwọ òkùnkùn bọ́ síbí, ìwọ ìmọ́lẹ̀ bọ́ síbí. Òkùnkùn níṣẹ́ tiẹ̀ tí ń ṣe, ìmọ́lẹ̀ níṣẹ́ tiẹ̀ tí ń ṣe, ṣùgbọ́n ìbágbépọ̀ wọn kò lè jẹ́ kí ìlọsíwájú kó bá ilé ayé. Ẹ jẹ́ á tún wá wò ó. Ọlọ́run rí pé Ọlọ́run pè ìmọ́lẹ̀ ní ọ̀sán, ó fún un ní orúkọ tiẹ̀. Ìgbà yẹn ni orúkọ tuntun jáde wá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé ni gbogbo ẹ̀ jújù, ó rí jújù, wọ́n ti jẹ gàba. Àti òkùnkùn ní òru, òkùnkùn náà ní orúkọ tiẹ̀. Àti àṣálẹ́ àti òwúrọ̀, ó di ọjọ́ kìíní. Iṣẹ́ tó kọ́kọ́ ṣe ní ọjọ́ kìíní, iṣẹ́ ìpínyà, iṣẹ́ pínpín ìlọ́lọ́run kọ́kọ́ ṣe fún ìgbà àkọ́kọ́. Ọjọ́ kejì náà ó ń tẹ̀síwájú ń pa iṣẹ́ pínpín yẹn ni, ká lè bá a mọ̀ wípé pínpín yẹn ni solution tí Ọlọ́run kọ́kọ́ fi ṣe ilé ayé. Kò ní ṣe gbogbo ẹ̀ ní ọ̀tẹ̀ lọ́rùn. Ọ̀rọ̀ tí mò ń sọ kò lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn, ṣùgbọ́n tó bá fi ẹ̀mí wò ó yóò rí wípé kò sí ọ̀nà àbáyọ tó kù fún wa náà nìyẹn. Ẹ jẹ́ ká ẹsẹ̀ kẹfà, ó ní Ọlọ́run sì wí pé kí òfurufú kí ó wà ní agbede méjì omi, kí ó sì ya omi kúrò lára omi. Omi gan tún yára wọn kúrò, a ya omi kúrò lára omi. Àwọn omi kan wà tí ò gbọdọ̀ dàpọ̀ mọ́ omi kejì. Ẹni ó ṣe pé òkè ìwọ omi eléyìí gbà bí, ìwọ tọ̀hún gbà bí,
kálàáfíà kó lè ṣe kíni, kálàáfíà kó lè wà. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pè òfurufú ní ọ̀run. Ìgbà náà la mọ̀ tí ń jẹ́ ọ̀run. Jújú tó wà láyé ó bo orúkọ yẹn mọ́lẹ̀, kò jẹ́ ká rí, kò jẹ́ kó go ọ̀run kánga kó yọ. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kejì. Ọlọ́run tẹ̀síwájú ní ọjọ́ kẹta, iṣẹ́ pípé àárín ló sì ṣe. Ọlọ́run sì wí pé kí omi abẹ́ ọ̀run kí ó wọ́jọ pọ̀ sí ibì kan, kí ìyàngbẹ ilẹ̀ kí ó hàn. Ó sì rí bẹ́ẹ̀. Ó ti wò pé ìwọ nìkan kọ́ jẹ gàba, ìwọ náà ní immigration, ìwọ náà ní army, ìwọ náà ní navy, ìwọ náà wọ́n bá yẹ pé agbára gígàba, òkè máa ṣe tiẹ̀ báyìí, ìwọ máa ṣe tiẹ̀ báyìí. Àṣẹ Ọlọ́run ni, Ọlọ́run ló wá ṣe. Ó ní pé tó ìwọ, nítorí pé ní àkókò gbà yẹn nígbà tó mi nìkan dábolẹ̀ tí ìyàngbẹ ilẹ̀ ò sí, àwọn èso ilẹ̀ kò lè jáde, àti àwọn èèyàn jẹ ò lè jáde, nítorí pé ònìkan fẹ́ gba àkóso. Omi gbanú oko, ọgbàlẹ̀, ó gba owó, ó gba gbogbo ẹ̀. Ọlọ́run pín omi, ó yà kúrò lára omi, ó wá ya ìyàngbẹ ilẹ̀. Ó ní omi wọ́pọ̀ báyìí o, ìwọ ìyàngbẹ ilẹ̀ kí o wà ní ẹ̀gbẹ́ ní ibì kan, kí ìyàngbẹ ilẹ̀ kí ó sì hàn. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì rí pé ìyàngbẹ ilẹ̀ ni, ó sì pé ìyàngbẹ ilẹ̀ ní ilẹ̀, ó sì pé ìwọ́jọpọ̀ omi ní òkun. Gbàyẹn náà òkun ṣẹ̀ṣẹ̀ dé, òkun náà ṣẹ̀ṣẹ̀ gba orúkọ tiẹ̀. Ìyẹn ni ó pè ló àpè ní òkun. Gbogbo ala máa ń pè lókun lè òkè òkun ayẹyẹ kan. Òkun náà gba yìí káàkiri àgbáyé àbí ọgbà yìí. Ṣùgbọ́n bá bá pé omi nìkan kò ní sí tí ń jẹ́ òkun. Ọlọ́run sì rí pé ó dára. Ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó hu oko. Ìgbà náà ní ògo ti purpose ntọ́lọ́run fi dá ilẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní kó hu oko, ewéko tí yóò máa so èso àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀, tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ilẹ̀ sì ṣú koríko jáde, ewéko tí ń so èso ní irú tirẹ̀ àti igi tí ń so èso tí ó ní irúgbìn nínú irú tirẹ̀. Ọlọ́run sì rí pé ó dára. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹta. Ọlọ́run sì wí pé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà ní òfurufú ọ̀run láti pààlà ọ̀sán àti òru, kí wọn kí ó sì máa wà fún àmì àti fún àkókò àti fún ọjọ́ àti fún ọdún, kí wọn kí ó sì jẹ́ ìmọ́lẹ̀ ní òfurufú ọ̀run láti mọ́lẹ̀ sórí ilẹ̀. Ṣẹ̀rí pé Ọlọ́run fúnra rẹ̀ ó pààlà sí ni. Tí mo bá Ọlọ́run ò fẹ́ kí iṣẹ́ ọwọ́ kó bàjẹ́. Ohun tá à ń gbogbo aṣọ́tónú the only solution tó wà tá a lè ṣe báyìí sìn. Torí pé bẹ́ẹ̀ bá ṣèpàdé àpérò náà àbí restructure, ẹ ṣe gbogbo ẹ̀ náà, ẹ lọ kọ sílẹ̀ bẹ́ẹ̀. Wọ́n kàn fi sún ọjọ́ kan síwájú ni. Gbogbo nógo èrè tá à ń bò bẹ́bẹ́ yẹn à ń bò ni. We are covering it. Ẹgbà tọ́lọ́run pé káwọn ọmọ Ísírẹ́lì kan jáde kúrò ní Íjíbítì kan máa lọ sí ilẹ̀ tí tọ́lọ́run fẹ́ fi hàn wọ́n. Ọlọ́run sọ pé kán dúró síbẹ̀. Ọlọ́run mọ̀ wípé ibì kan wà tó ń fi wọ́n sí kí wọ́n lè lọ sin Ọlọ́run tí wọ́n mọ̀ níbẹ̀, tí wọ́n mọ̀ fi jẹ́ orúkọ tí wọ́n gan náà. Ọlọ́run sọ pé kí wọ́n lọ. Ẹ̀dá kan pé wọn ò ní lọ. Ẹ mọ gbogbo story yẹn lẹ mọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí ìdí èyí, bí àwọn ẹ̀yà kan bọ́lọ́run bá wá sọ wọ́n jíǹsìn tí wọ́n pé tó ìbágbé yìí kò rọrùn mọ́ o, àfẹ́ lọ, ẹ yọ̀ǹda kólúkálùkù kó lọ ní àlàáfíà. Ìdí ni wípé ní ìletò kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà ń sìn kò sí security. Kálukú bẹ́ẹ̀ bá rìn lójú títì ẹ máa wẹ̀yìn, bẹ́ẹ̀ bá sùn nínú ilé ẹ ní lè díjú, ẹ ní lè sùn dáadáa. Kò sì sí agbára láti protect ara ẹni, nítorí pé constitution tí a gbé kalẹ̀ kò fi ààyè fún wọn láti protect ara wọn. Ẹ̀yin náà worú yẹn. Kí ni tí àwọn gómìnà sọ tó burú? Wọ́n ní kí ààrẹ orílẹ̀-èdè kó bá orílẹ̀-èdè, kí ni tó lè ń bẹ̀ yẹn? Kí n dìde kí n bá àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀, kí n dìde kí n bá àwọn ọmọ ìjọ mi sọ̀rọ̀, kó tún dogun. Ókè, ọ̀làjú ti dé, ká máa daran káàkiri. Ẹ̀yin náà máa wò gan àwọn ewúrẹ́ kéékèèké ẹran ẹgbẹ́ láyé ìgbà kan ní gbogbo àwọn ìlú òkè yẹn, bí ká máa sun ewúrẹ́ láàrin ìlú. Ọ̀pọ̀ ọgbà ló máa ń dájà lẹ̀, pàápàá láwọn abúlé yẹn.
yóò máa jẹ pé ó ti jẹ gbàdó mi ó ti ṣe kínní ó kálukú ọmọ sọ ó ń dájà àgbàgbà lẹ̀ lọ sí pé òkè ojú ti là kólukálukú kóra lẹ̀ ẹ̀rá gbà yí àwọn ẹran kí ni tó burú nù yẹn kí ni tó burú nù yẹn síbẹ̀síbẹ̀ àtúwárí èèyàn kan nínú ìjọba yìí tó tún against tí àwọn gómìnà ń sọ ẹ wá wò ó ṣé ọ̀rọ̀ restructuring wa ni a máa sọ ń sìn ni àbí à ń lọ ṣé restructuring là á máa sọ ẹ lọ kọ sílẹ̀ gbogbo nǹkan tí mò ń sọ yìí ní ìgbà tí kó wá bá wà láàyè rẹ̀ kálukú ọmọ bí wọ́n ṣe protect territory wọn àwọn tó jẹ́ àlejò tó jẹ́ àjèjì wọ́n mọ̀ wọ́n pé àjèjì lélẹ̀ yín ò ní ká mọ̀ bára wa ṣe yín ò ní ká mọ̀ bára wa ṣòwò pọ̀ kálukú ní ọ̀wá ní ìlú tiwa o nǹkan báyìí làwa fẹ́ o nǹkan báyìí làwa fẹ́ ìwọ tó fẹ́ lọ sókè ọya tó fẹ́ ṣe kínní a ti sọ fún ẹ pé nǹkan báyìí ni wọ́n fẹ́ nílùú wọn wọ́n náà dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ bọ̀ tó bá jẹ́ wípé ilẹ̀ kóòtù òjíire ni báyìí ni o báyìí la ṣe ń ṣe nílùú wa ìwọ bòmí ni wàá dẹ̀ abide by that law kálukú ó sì mọ̀ yọ́ mọ̀ ń bá rẹ̀ ok ìlú àwọn kan la wà yìí sìn bí wọ́n ṣe fẹ́ nǹkan wọn ńlá gbọ́dọ̀ fẹ́ bí wọ́n ṣe fẹ́ nǹkan wọn ńlá sì gbọ́dọ̀ fẹ́ ní gbogbo state kan ní Amẹ́ríkà ó ju gbogbo Nàìjíríà lọ abáṣẹ̀wò Texas nìkan ó ju gbogbo Nàìjíríà yìí lọ́gbà mojú sọ fún each state ló ń ṣàkóso ààrẹ gọ́vnọ̀ state kan lè dìde kó láṣì president police lè dìde tí president ò bá ṣe dára á láṣẹ tí ó sì tó máa ṣe ṣùgbọ́n nígbà táwọn ará bíi wọlé wọ́n ti wò pé tó opportunity ti dé o àwọn lè má rí irú opportunity mọ́ kí ni tí a tiẹ̀ wá ń wò gan tá a fi bára wa dépò tá a wà yìí tá a fi bára wa dé lójú wa wọ́n gbẹ̀rẹ̀ sí immigration wọ́n gbẹ̀rẹ̀ sí kínní ó sì jẹ́ ẹ̀yà kan ṣoṣo gbogbo àwa tá a jẹ̀jẹ̀ olóṣèlú yòókù torí nǹkan kéékèèké tán fún wa jẹ a sì dákẹ́ mọ́ bẹ̀ àwítán ni tó tún jẹ́ tiwa tó wà ní house gbogbo tí wọ́n bá ti mú wá lòun mọ̀ fọwọ́ sí kí ni separation of power wà fún ṣé gbogbo tí Trump mú wá ń gbà yẹn ṣé ni house ń fọwọ́ sí ṣé gbogbo tí Biden mú wá sí ṣé gbogbo ẹ̀ náà ń fọwọ́ sí wọ́n yiri ẹ̀ wò ni sáwọn ènìyàn mi fẹ́ nǹkan yìí àwọn tó dìbò fún mi tí wọ́n rán mi wá ṣé wọ́n fẹ́ ṣùgbọ́n nítorí àti ẹ wá mọ tí ruling class ẹ fi ń kó bá wa wọ́n máa wá mú ẹni tí wọ́n ti mọ̀ wípé ó lẹ́bọ lẹ́rù wọ́n á fi sí position ńgbà ọba di wípé wọ́n fẹ́ ṣe nǹkan kan tó bá ti sọ̀rọ̀ àgbé kìíní ẹ̀ jáde o àgbé jáde o a máa bá tiẹ̀ jẹ́ ni o òun náà ara máa bá lọ bẹ́ẹ̀ a máa play music pẹ̀lú wọn wọn àjọjọ máa jóǹsó wọn ń ta àwọn ènìyàn wọn lẹ́rú ọ̀nà àbáyọ rèé o wọ́n ní kàkà kọ́ ọmọ kìnìún kó sakápò ẹ̀ kí n sọ fún àwọn bàbá wa ti ní gbogbo àwọn tíọ́rì yẹn lágbárí kàkà kọ́ ọmọ kìnìún kó sakápò ẹkùn kíkó wá sọ sọ́dọ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ rí i pé nígbà kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n gbé oríṣiríṣi òfin jáde dé mọ́ Facebook kẹ́nikẹ́ni ọmọ sọ̀rọ̀ nínú Facebook o bí èèyàn ò bá ní nǹkan tó jẹ́ láburú gan baálé ilé ò sì sọ wípé ẹ̀yin ọmọ kan ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ nulẹ̀ gbogbo tí ń bá ṣe ẹ gbọ́dọ̀ complain wọ́n tún gbé hate speech jáde ok téèyàn bá ṣe nǹkan tí yóò fa hate speech ṣé èèyàn sọ hate speech ni ṣé àṣẹ̀ṣẹ̀ ń ṣe ìjọba ni bàbá wa Ọbásanjọ́ ń bò ṣe wọ́n bú kò gbé hate speech jáde bàbá ó tún sọ̀rọ̀ ní oṣooṣù ní bàbá ó tún sọ̀rọ̀ lórí I'm not campaigning for anybody o bàbá ó tún sọ̀rọ̀ lórí mídíà wọ́n á tún ṣàtakò ọ̀rọ̀ sọ wọ́n á tún fi bá wọn ṣàwàdà ìgbà kan ẹnìkan kọ́ ní bàbá ó dàbẹ̀ pé àwọn obìnrin nìkan lẹ̀ ń kó sínú bàbá ní kódà wọ́n tún kó mọ́ ọ̀fọ̀ obìnrin sínú inú pláfọ́ọ̀mù yìí o torí pé wọ́n wúlò ṣẹ́mọ̀ bí wọ́n ṣe ń ṣèjọba tí wàá mọ ṣùgbọ́n ní ìsìnjọ́ òun láti gbúrò ààrẹ wa gbẹ̀yìn àgbọ̀ kankan àtúnṣèjọba gan kò yé wa Nàìjíríà wa rí júùjú báyìí ní júùjú ni ẹ jẹ́ kó yé wa Nàìjíríà rí júùjú báyìí ni ìtí ó sì mú júùjú ẹni wípé kí ìmọ́lẹ̀ kan kó wà dẹ́tí pé kí ìyàwó ènìyàn kó ṣí
kí iye wa kó là. Ìgbà yẹn wá ni wípé ká wá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn omi rúrú kúrò nínú omi tó mọ́, ká bẹ̀rẹ̀ sí ní yọ omi kúrò nínú omi, ká yan omi kúrò lára ìyàngbẹ́ ilẹ̀ kí kálukú ó lè so èso, kó lè mú ohun tí oníkálukú wá ṣe láyé kó lè wá sí ìmúṣẹ. Àmọ̀ràn mi lélẹ́yìí o, mi ò fẹ́ pẹ́ púpọ̀ lórí ètò lẹ́ni. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù fún wa nìyẹn. Ẹ lọ gbàdúrà sí, ẹni k'Ọlọ́run fi ìran hàn wá lórí ẹ̀, ẹni k'Ọlọ́run bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ láì mú ìjà wá. Ẹ pé bá ṣèpàdé àpérò àtò ẹjá ṣe referendum, a sì tún mọ bá wa àmọ́ nájà. Ṣebí Ghana ni Ghana ò tó gbogbo Èkó, wọ́n ń dá síjọba wọn. Bàbá ìfọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń sìn Ghana yẹn ní ń sá lọ. Ẹ wo Nàìjíríà bó ṣe wá ọkàn tóbi jẹran, kò sí èso kan, kò sí èso kan, kò sí èso kan. Bàbá fà sókè bó bíríjọ́ nǹkan bá wà láàyè tiẹ̀ tó pé òtò ìlú tèmi lélẹ́yìí, orílẹ̀-èdè mi lélẹ́yìí o, bó bá wù yín ẹ fọ́ pátápátá, bó bá wù yín ẹ tún ṣe, competition wà. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé lóòótọ́ ìṣòro tí Yorùbá náà wà bẹ́ẹ̀, ṣùgbọ́n yẹn kọ́ ni mò ń lọ lénìí, mo sì ń bọ̀ lórí yẹn. Wọ́n ní ká kọ́kọ́, mo sọ fún yín pé tíọ́rì pọ̀ táwọn bàbá wa gbé, wọ́n ní ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ná ká tó fàbọ̀ fẹ́ díẹ̀. Àtúntò náà tún máa wà nílẹ̀ Yorùbá, a máa tó. Ẹ mọ̀ wípé nígbà tó omi kọ́kọ́ wà ló tún wá yọ omi kúrò nínú omi, ó yọ àwọn ìyàngbẹ́ ilẹ̀, ó yọ síbì kan, ó yọ síbì kan. Ìgbà yẹn láwàá pé àtúntò ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá àárín tiwa gangan. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ká kọ́kọ́ gbé igi tí gbégbá wó lura wọn, a kọ́kọ́ gbé tòkè kúrò náà, a wá ṣàtúnṣe. Ritual wà, àwọn kan ń ṣe kọ́ọ̀tì wọ́n pa inú àbọ̀ ń bọ̀ wá fún yẹn náà. Wọ́n ní ìkọ̀ọ̀kan là á yọ ṣẹlẹ̀ kù, ẹjẹ́ àyọṣẹ̀ kúrò nínú omi eléyìí tí ń dà wá láàmú yìí, tó lóko lé lóko, tó lódò lé lódò, a sì lè gbóúnjẹ wọlé, a lè gbóúnjẹ jáde, ebi sì ń pàlú, ebi ń pa wá, kò sì kájọba, wọ́n ń pààyàn, kò nítumọ̀. Ní orílẹ̀-èdè táwa wà yìí, wọ́n rí ọ̀kẹ́rẹ́ kan tí ọmọ fò ní ọmọ yìí mi kà máa ní bá podógún yẹn ló ti bá mi dá ilé ìwò orí àti dún kòkó ń gbọ́dọ̀ pa. Ẹranko ó ní ẹ̀tọ́ tiẹ̀. This is where they value life. They value life. You can't kill an animal. Mo lọ iwájú iléeṣẹ́ kan tí mo dó lọ́wọ́ nígbà kan dédé, mo kàn dédé rí àwọn ẹtu ní ń bọ̀. Ẹ̀rọ kan ń ṣe ìpàdé brigade board. Ṣé mo gbọ́dọ̀ pa wọ́n ni? Ìyìn gbọ́dọ̀ pa wọ́n. Wọ́n ní ẹ̀tọ́ tiwọn. Ẹranko ní ẹ̀tọ́ tiẹ̀. Ọ̀kan gbọ́dọ̀ dédé pa. Ọ̀gbọ́dọ̀ pa wọ́n value life, not to talk of killing human beings. Killing human beings. Ìlú yìí tí ẹnìkan bá gbá ẹ létí, ò gbọ́dọ̀ gbá padà. Kí nìdí? Tó gbá ẹ létí pé ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀. Kíákíá ọlọ́pàá máa débẹ̀. Justice àwa fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n ní Nàìjíríà, ní ìlú tiwa, àwọn tó tún lọ ní ìgboro tí wọ́n lọ arrest àwọn tí ń pààyàn, wọ́n gbọ́n dọ́dọ̀ ọlọ́pàá. Àwọn tó tún arrest èèyàn, àwọn ló tún wà ṣàkólò ọlọ́pàá. Ẹ tún rírú ẹ̀rí. Ìlú tó yani lẹ́nu pátápátá gbáà ni. Ìlú tó yani lẹ́nu pátágbáà ni. Ṣé ká pè ní ìlú abàmì ni àbí bó ní ká ṣe pè gan? Torí kò yé èèyàn, kàyéfì ni ìlú tí olódodo ènìyàn kì í ti lẹ́ni, níbi tí kálukú ti ń parọ́ kí wọ́n tó rówó jẹun. Ó yẹ ká wá nǹkan ṣe sí. N tí ó sì yẹ ká ṣe ní yàjóyàjó ni, kò gbọdọ̀ pẹ́, torí àkókò kò sí mọ́ o. Gbogbo ẹ̀yin àgbààgbà mọ́mọ́ bẹ̀yìn, ẹ ro àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí o. Ẹ ro àròjinlẹ̀ lórí ẹ o. Ẹ wò sọ́tún, ẹ wò sósì. Bẹ́ẹ̀ bá ní ẹjẹ́ àfọgbọ́n ká dọwọ́ bò lẹ́nì, ńgbẹ́ bá lọ kí ni iná tí ó jáde lẹ́yìn yẹn? Kí lẹ moró táwọn yẹn tún lọ ṣe? N ó tún lọ túnra mú ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe lẹ́ẹ̀kan, ká sì mọ bára wa rẹ́. Torí bẹ́ẹ̀ ṣe o, wọ́n ń pààyàn lọ tí wọ́n ń pààyàn, ogun ń lọ lọ́wọ́ báyìí ẹ̀ mọ́ ni. Ọlọ́run ó ṣàánú wa o, Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Mò ń bọ̀ wá fún ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ wá sọ. Mo fẹ́ bá gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀, àti gbogbo àwọn agitator pátápátá, àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀.
mo fẹ́ bá Chief Sunday Igboho sọ̀rọ̀, mo fẹ́ bá Ìbà Gani Adams sọ̀rọ̀, mo fẹ́ bá gbogbo agitator sọ̀rọ̀, mo fẹ́ bá gbogbo àwọn àgbààgbà, mo fẹ́ bá wọn ní gbólóhùn kan péré. Yóò dáa fún wa o. Tó ṣínbà ni ọbẹ̀ oge. Wọ́n ní gbogbo ẹja tí ń bẹ nínú omi ẹ gbàdúrà kómi ọmọ gbẹ. Gbogbo ọ̀kàsà tí ń bẹ lálẹ́ odò ẹ gbàdúrà kódò ọmọ fà, nítorí tí omi bá gbẹ tàbí tí odò bá fà, atẹ́já àtọ̀kàsà ni ó fara gbá ń bẹ. Ìkòkò ní ń bẹ lórí iná, níná ń gbárùkùrùkù tọbẹ̀. Bí ìkòkò bá fọ́ tí ọbẹ̀ sì dànù, ojú iná ló rí mọ̀ bó. Ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe o, ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe o, ẹ jẹ́ á fẹ̀sọ̀ ṣe, ẹ jẹ́ á fi ọgbọ́n sí, ẹ jẹ́ á fi ọgbọ́n sí kí ìkòkò ọbẹ̀ kọ́ mọ́ bá fọ́. Gbogbo ẹ̀yin tẹ́ rò pé ńlá bẹ̀ ń bì kan ní ìsìn, bẹ́ẹ̀ bá tètè ya fèjì tí ó ti sú àwọn èèyàn, ó ti sú ọ̀dọ́, ó ti sú ọkùnrin, ó ti sú obìnrin. Ká má bá fọ́ ìkòkò, kọ́bẹ̀ ọmọ bá dànù, kójú ọbẹ̀ ọmọ bá rí mọ̀ bó. Ẹ pè ìpàdé, ẹ ṣe referendum, ẹ pa àwọn àgbààgbà. Àwọn àrí Haúsá tó ti kọ́lé sẹ́kọ̀ọ́, àrí Nàìjíríà Yorùbá tó ti kọ́lé sí north. Kálukú náà ó sì lásẹ̀sì sí àwọn àṣẹ̀sì tiẹ̀. Àsọyépọ̀ ni, kò díwọ́ ìdádúró, kò díwọ́ pé olúkálùkù dúró. So gbogbo olúkálùkù á lè invest. Kálukú náà wà lókè ọ̀pọ̀, wọ́n fẹ́ invest orílẹ̀-èdè wọn, wọ́n fẹ́ invest, wọ́n fẹ́ kí ìdàgbàsókè kó wà, wọ́n fẹ́ kí ìlọsíwájú kó wà. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Ibi tá a rí dé ní ọwọ́ ọ̀sán yìí nìyẹn. Màá tún jáde wá láìpẹ́ yìí láti wá sọ gbólóhùn kan tí mo ní tí mo fẹ́ sọ fún gbogbo àwọn àgbààgbà. Yóò dáa fún wa o. Orúkọ tèmi ni Kunle ọmọ Alaafin orun. Pàdé wa bí oyin. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa pátápátá ni mo kí yín o. Mo kí yín pátápátá. Jẹun wá mo lè kí àwọn díẹ̀. Adédayọ̀ Adépẹ̀tun, God bless you. Títílayọ̀ Ọ̀ṣúndàǹsí Bello, my dear sister, God bless you. Adélẹ́yẹ Olúfúnkẹ́, God bless you, my sister. Oh, my pastor Adéolú Amos Òkèmúìwá, God bless you. Ẹ ṣeun mi o, ẹ ṣeun mi o. Ó yẹ kó ti yé ẹ̀yin náà, ó yẹ kó ti yé ẹ̀yin náà. Ó yẹ kó ti yé yín, ó yẹ kó ti yé yín. Mo send message nígbà ìgbà mi ò rí sí. Yọ̀dà fún yín. Ní sọ́jú bá ń lọ. My pastor, God bless you, sir. FNOD, God bless you. Mama wa Folúkẹ́ Afọlágboyè, God bless you. God bless you. God bless you. Àbúrò mi Ọlálékan Oníkòyí, ààrẹ ọ̀nì ọ̀wálé Oníkòyí ò sinmi ogun. God bless you. Ẹ bá mi kí gbogbo ènìyàn. Mò ń bọ̀ láìpẹ́ yìí.